ẹ̀yin ọmọ nàìjíríà mo rí nǹkan kankan tó bà mí lẹ́rù tó ṣe bẹ́ẹ̀ kọ́ lọ́mọ jẹ́ kó bà yàn nú jẹ́. àmín. mo rí àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ wa ọmọ nàìjíríà àti ọmọ ilẹ̀ adúláwọ̀ ọmọ kéékèèké lórí omi. wọ́n fẹ́ sábọ́ sí ilẹ̀ Europe. àwọn òyìnbó wa ń sọ fún wa pé kinní tí wọ́n wà lórí rẹ̀ yẹn kò lè rì kí wọ́n ó sì ṣe sùúrù náà ibi tí wọ́n ti ń bẹ̀rù kíní ọ̀hún bá rì láàrin àgbàdo. kẹ wá wo àwọn ọmọ kéékèèké àwọn ọ̀dọ́ ọjọ́ ọ̀la bí wọ́n ṣe ń já sínú odò. òun rèé o sẹ́ẹ̀rì lọ́dọ̀ yín bẹ̀yẹn Lágẹ̀lú 96.7 ẹ máa bọ́ ń bẹ̀ yín náà wá wò ó bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ rèé o bó ṣe di wípé ẹ̀wọ̀n tí àwọn adarí wa sọ wádà wọ́n fẹ́ gba ọ̀nà míì láti wọ ilẹ̀ Europe ẹ̀rín tó ṣẹlẹ̀ sí wọn àṣìṣó bá ń yín kíní sókè jẹ́ àmọ́ gbọ́ bí wọ́n ṣe ń sọ fún wọn pé kíní yìí láti wọ. Les sauveteurs doivent jeter à chacun un gilet de sauvetage et vite. Vous êtes en sécurité sur le bateau, mais vous êtes en danger dans l'eau, d'accord? Il y a trop de personnes dans l'eau. L'une d'entre elles a déjà coulé à pic. Les sauveteurs rapprochent cette longue bouée pour que les naufragés puissent s'y accrocher. Les cris, la peur de se noyer. Mais c'est sur le Zodiac que certains sont le plus en difficulté. Il y a des gens qui sont en train de mourir dans ce bateau. Il faut les sortir de là. Dans la panique, les plus faibles risquent d'être piétinés. Il y a déjà 5 corps au fond du bateau. Il faut évacuer en priorité les femmes et les enfants. Hé les gars, je veux cette femme. Toi, pousse-toi, laisse-les monter. Hey! Ok, on y come. Au milieu de ce chaos, Max, le sauveteur, aperçoit un corps dans l'eau. Ok, guys. Les gars, un homme à la mer, par ici, de l'autre côté, juste là. Tu le vois? Chaque seconde compte. Il s'agit d'un adolescent. Il est plus rapide de l'approcher en bateau que de sauter dans l'eau. C'est bon, tu le tiens? On le remonte. Tu es en charge de cette personne. À partir de maintenant, tu ne t'occupes que de lui. Son frère vient lui aussi de prendre place sur le bateau. Personne ne sait si l'adolescent va survivre. Il s'appelle Achille, c'est un orphelin camerounais de 15 ans. Quand il est hissé sur l'Aquarius, il respire à peine. Sa température corporelle est de 33 degrés. À bord, les médecins vont réussir un petit miracle, le réanimer. Dans la soirée, Achille sera évacué vers l'hôpital de Lampedusa, stabilisé et en vie. Une embarcation en perdition vient d'être signalée aux sauveteurs de l'Aquarius. Un Zodiac avec à son bord 119 migrants. La plupart ne savent pas nager. Il faut éviter à tout prix le mouvement de panique. Restez calme, le bateau ne va pas couler. Non, vous n'allez pas couler. D'accord? Écoutez-moi. Mais le Zodiac se dégonfle par l'arrière. Certains tombent à l'eau. La panique se propage à toute l'embarcation. Les sauveteurs doivent jeter à chacun un gilet de sauvetage et vite. Vous êtes en sécurité sur le bateau, mais vous êtes en danger dans l'eau, d'accord? Il y a trop de personnes dans l'eau. L'une d'entre elles a déjà coulé à pic. Les sauveteurs rapprochent cette longue bouée pour que les naufragés puissent s'y accrocher. Les cris, la peur de se noyer. Mais c'est sur le Zodiac que certains sont le plus en difficulté. Il y a des gens qui sont en train de mourir dans ce bateau. Il faut les sortir de là. Dans la panique, les plus faibles risquent d'être piétinés. Il y a déjà 5 corps au fond du bateau. Il faut évacuer en priorité les femmes et les enfants. Hé les gars, je veux cette femme. Toi, pousse-toi, laisse-les monter. Hey! Ok, on y come. Au milieu de ce chaos, Max, le sauveteur, aperçoit un corps dans l'eau. Ok, guys. Les gars, un homme à la mer, par ici, de l'autre côté, juste là. Tu le vois? Chaque seconde compte. Il s'agit d'un adolescent.
il est plus rapide de l'approcher en bateau que de sauter dans l'eau. C'est bon, tu le tiens, on le remonte. Okay, you're in charge of this person. Tu es en charge de cette personne. À partir de maintenant, tu ne t'occupes que de lui. Son frère vient lui aussi de prendre place sur le bateau. Personne ne sait si l'adolescent va survivre. Il s'appelle Achille, c'est un orphelin camerounais de 15 ans. Quand il est hissé sur l'Aquarius, il respire à peine. Sa température- ṣùgbọ́n gbà tó di ní wọ́n ní kí gbogbo àdúgbò kọ̀ọ̀kan wá àwọn náà lọ lè rí i ìgbà táwa dọ̀hún wọ́n wá ní ìjọba àpapọ̀ ní ṣe federal government wọ́n fún ìpínlẹ̀ Kwara ní 1,200 bags of rice ẹgbẹ̀rún kan àtọgọ́rùn-ún méjì àpò ìrẹsì sẹ́yìn bá mi lọ báyìí. eléyìí ná ọba jésù mo rò pé ẹ rí àwọn tó fẹ́ travel yẹn mo rò pé ẹ rí wọn ṣé àwa ṣe èèyàn láṣẹ ni àbí tá a láṣẹ alépo alówó à ń pínwó lóṣooṣù kò dẹ̀ yọ lára àwọn èèyàn ẹ̀yin kan dẹ̀ ló ń kówó sínú sọ́kèwé ṣé ẹ fẹ́ náwó lọ́rùn ni. atọ́kùn ọmọ burúkú àná ló padà di bàbá burúkú òní mo rò bẹ́ẹ̀ ń gbọ́ nǹkan tí mo sọ yìí ọmọ burúkú àná òun ló padà di bàbá burúkú òní ní ibi tí ìlú tàbí ìletò tí ẹsẹ̀ òṣìkà bá ti pọ̀ ju olóòótọ́ lọ ohun tó ń ṣẹlẹ̀ yìí náà ni ó máa ṣẹlẹ̀ tá a bá ń sọ ẹlòmíì lè àwọn kan máa pè látòkè òkun wọ́n ní wọ́n ń takò ìjọba wọ́n ń ṣe kíní kan àwọn òde sọ̀kalẹ̀ kán wá máa wo irú ìyàtọ̀ ọmọ nàìjíríà jẹ́ ń bí káwọn náà máa bọ̀ látòkè kọ́kọ́ ọmọ àtìyàwó wọn kán máa bọ̀ kán máa gbé nínú pákáleke nínú ìyàn. sẹ́rù pèsè gidi gan ẹlòmíì tó wà lókè òkun ṣe ni ẹlòmíì kò tẹ́ lọ́rùn náà òkè òkun tó wà yẹn tá a bá ní kẹ́ máa pè é sìn ẹlòmíì iṣẹ́ tí ò ṣe rí tí ò dírìmù kò ń lè ṣe ìní lọ́ọ́ ṣe ń lo èbó. atọ́kùn kò easy náà. wọ́n dẹ̀dẹ̀ ọdún bí ìgbẹ́ nílùú rí òun ló jẹ́ kí ọmọ ẹni tó yẹ kó jọ́ ọmọ bọ̀rọ̀kìnní tí ó lọ máa fọ gọ́tà nílẹ̀ bàbá nílùú bàbá nílùú. máa ṣe security. máa ṣe security bẹ́ẹ̀ atọ́kùn ẹ má wulẹ̀ àjẹ́ atọ́ra wa àwọn èèyàn dáadáa èèyàn tó ń sòdodo ní nàìjíríà ẹsẹ̀ wọn ti ká kúrò nílẹ̀ tán àwọn ènìyàn búburú wọn ti pọ̀ jù gbogbo ẹni tó bá lóun fẹ́ sòdodo wọ́n mú wọn balẹ̀ ní mo yẹ àwọn olóòótọ́ tí wọ́n fẹ́ ṣòṣèlú ní nàìjíríà tó ti mú balẹ̀ tí wọ́n ti padànù. àwọn èèyàn máa pè mí náà tí a máa ṣàdúrà fún mi pé ọlọ́run máa ṣàánú rẹ ọlọ́run máa ṣàánú rẹ èmi iṣẹ́ tọ́lọ́run bá rán mi lèmi máa ń ṣe. ṣé rí. bẹ́ẹ̀ ni bá dàn wò owó rẹ̀ ọ̀ lọ torí pé ọlọ́run ọba ni ìwé mi kọ́ ló dojúkọ ọlọ́run ló dojúkọ torí wípé bá a sòtítọ́ tá a bá ti sòtítọ́ tí n bá ti jíṣẹ́ tá a rán mi ó ti tán n tí a rán mi mo gbọ́dọ̀ jẹ fún ọ bọ́ ọ fẹ́ bọ́ ọ kọ̀ máa jẹ fún ọ àfi tó o bá jọ ọlọ́run lọ lóku. àbẹ̀ tó bá fẹ́ pa ọlọ́run nìkan lóku tó bá ti lè dá ọlọ́run. àbà lẹ́yìn ọlọ́run náà ló tún torí inú ọlọ́run làwa ń gbé. so kí ni mo ń sọ bẹ́ẹ̀ àtọ́kùn pé ìgbà tí ẹsẹ̀ òṣìkà ti pọ̀ jù olóòótọ́ lọ ní nàìjíríà ìgbà tí ẹsẹ̀ àwọn onímọ̀ tara tẹni nìkan ti pọ̀ jù olódodo lọ ní nàìjíríà òun ló jẹ́ ká máa rí gbogbo nǹkan tá à ń rí ẹ wá wo àwọn ọmọ tiwọn náà àwọn ọmọ tí àwọn tó ń ṣòṣèlú lé wa lórí tó bá tùlù ṣe àwọn ọmọ wọn ò ní kó àwọn ọmọ wọn kúrò ní nàìjíríà kan lọ máa gbé lókè òkun ṣàṣà lólóṣèlú tẹ. àní ṣàṣàṣì ni kí ni problem wọn. àtọ́kùn kì í ṣàṣàṣì. ẹ̀yin fẹ́ lọ lídé ẹ̀ ń pín millions. ojú kòkòrò ìmọ̀tara ẹni nìkan. ṣé bá a sọ ní jẹjọ ẹ̀ ń pín millions 2 millions sójú owó kékeré ni. atọ́kùn. wọ́n lárí fún mi. ẹni pé ẹ kàn fẹ́ lọ pé a ti transfer change kan sápò tí. 200,000 ṣé n bọ́ sà tẹ́lẹ̀ mi bá ní 200,000 báwo. tẹ́lẹ̀ bá ní bá ní 20,000. èló ni a fi ń ṣe fùfú èló ni a fi ń bẹ̀rẹ̀ okòwò fùfú. ó máa fi ṣòwò nàìjíríà. èló ni a fi ń gba búrẹ́dì. èló ni a fi ń gba búrẹ́dì. ṣé ẹ máa gbọ́ ní ìlú yìí tẹ́ ẹ bá sọ fún èèyàn mẹ́wàá nílùú yìí pé bóò ni ṣé tó bá rí opportunity pé o fẹ́ kúrò nàìjíríà àbí kó máa gbé nàìjíríà wo ló fẹ́ yóò sọ fún yín pé bọ́n bá sọ pé kóun lọ máa kó ilẹ̀ kó dọ̀tí. kọ́ lọ́ máa la gọ́tà. kóun lọ máa la gọ́tà òun ṣe tán láti lọ. nílùú èbó. ìnira tí àwọn tó ń darí wọn ní nàìjíríà ń fún wa ti pọ̀ jù ìnira yẹn pọ̀ débi pé tí ẹ bá máa rin ibi báyìí iwájú splash yìí tí ẹ bá máa rìn fi rìn dé fẹ́lẹ̀lẹ̀ ẹ̀yin ẹ gbìyànjú ẹ̀ ń jọ́kan àwọn èèyàn tó máa tọrọ owó lọ́wọ́ yín lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n á tó mẹ́jọ. ọ̀pọ̀lọpọ̀ ti di corporate beggars kò dé mi ò dé blame wọn torí kò sówó lọ́wọ́ wọn ni wọn ò dẹ̀ fẹ́ jalè
Une embarcation en perdition tó darí wa nílùú yìí wọ́n ti sọ ọmọ orílẹ̀-èdè yìí doníbàárà ẹni tí ò tọrọ bára àtọmọdé ẹni tí ò tọrọ bára direct á tọrọ bára indirect. look at them dúdú ni gbogbo àtọwà lórí òbí yìí ẹ wò wọn ẹ wò wọn ṣe sin wọn bí ẹja. sẹ́rí ọmọ tí wọn ò tọ́ ẹ̀yin náà ẹ ṣí ẹ wò kẹ́ rí nǹkan tá à ń sọ. this is ó yẹ ká lè dá wa mọ̀ wọlé kí wọ́n máa fọ́n kásìfù kí wọ́n máa fi lójú wọ́n dẹ̀ tún máa rẹ́rìn lábẹ́ sí. ẹ sẹ́rí atọ́kùn sẹ́rí wọ́n wá gbé kẹ́ẹ̀gì lọ́wọ́ kí ni túmọ̀ kẹ́ẹ̀gì tó gbé lọ́wọ́ yìí pé tó tí kìnìún bá ti yí o. àwọn ò fi sísàlẹ̀ ọmọ lórí ẹ̀ sẹ́rí atọ́kùn ẹ jẹ́ ká wò báyìí. ẹ̀yin tẹ́ ń wò ó ẹ ṣí ẹ̀ kọ́ dọ̀dọ̀ wọn àwa ń ké o à ń sọ o à ń pariwo o ẹ wò wọn ẹ wò láìfù wọn. aṣáájú Yes, sir. ṣé wọ́n sọ pé àwọn ò rí ni wọ́n rí gbogbo ntẹ̀ ń rí ni wọ́n rí. ṣé kà ni wọ́n ni. wọ́n rí sẹ́rí ẹ jẹ́ ká wò báyìí. kìí ṣe gbogbo kìí ṣe àwọn adarí wa ni mò ń bá wí o àwọn tó ń jẹ́ ìkà tó mọra wọn níkà ni mò ń bá wí. nínú 100% ìkà tó wà nínú wọn tó 95%. ẹ̀ tiẹ̀ wàá mọ iye percentage yẹ. ṣe wà nínú wọn bí 95 ni. sẹ́rí 95 tó 95 gbogbo ìwọ tó o bá ti ń gbowó àtọ́nọ́rẹ́bù local government honourable constituency tó o gbowó tó o ti lọ́dọ́gbọ́n kọ́lé sẹ́kọ̀ọ́ kọ́lé sàbújá tó o ná owó fún àwọn tó yẹ kó o náwó fún constituency ìkànnì ẹ̀. atọ́kùn ẹ jẹ́ ká fojú inú ẹ̀já wò báyìí balẹ̀ ń bọ̀ ẹ rí i pé máa ń sọ gbogbo àwọn program tó máa ń ṣe náà ó ní wọ́n ní amúkùn ẹrù ẹ wọ́ ó ní òkèlè ń wò ẹ wò sálẹ̀. ẹ̀yin ìyá wa tẹ̀ wá ń di social media lókè ẹ jẹ́ kí wọ́n gbọ́ tá à ń sọ o kọ́mọ̀ jẹ́ tí wọ́n ń wò nìkan ni wọ́n ń gbọ́ ẹni tó bá fẹ́ wò kọ́mọ̀ wò lórí Facebook Lagelu 96.7 ó wà ń bẹ̀ ṣùgbọ́n kí wọ́n máa gbọ́ ẹni tá à ń sọ afẹ́ kí wọ́n máa gbọ́rọ̀ tá à ń sọ ọ̀ya ẹ̀ṣọ́ àníyàwó lè bò kọ́ yìí. bẹ́ẹ̀ ẹ kọ́kọ́ ìyàwó ẹ̀ aṣíwájú ni sẹ́rí mọ̀sẹ̀ rí dáadáa. ẹ ti ok aṣíwájú ẹgbà palliative ni wọ́n sẹ́rí bí dáadáa sẹ́rí ẹ dà ó sí ayé wa o ìlú la sì yà ìjẹ́ gbọ́ mi dáadáa sí ayé wa ìlú olasiya ìjẹ sẹ́rí ní bá a ṣe ń sọ yìí sam ẹ̀rìkò máa ń sọ lórí ètò yìí àwọn orílẹ̀-èdè kan wà West Africa yìí o West Africa tá a wà yìí náà tó pé orílẹ̀-èdè wà West Africa tó pé gbogbo orun tí ń ṣẹlẹ̀ ní sáwà Nàìjíríà tẹ́ ẹ bá wò tipátipá lè fi lọ́mọ wọn tí ó bí 2% irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí ní West Africa ń bí náà ni o bẹ́ẹ̀ ni èmi ti wà ní West Africa country Abidjan ẹ gbogbo àwọn sọ̀rọ̀ Ivory Coast lórí program bíi 98 mo ti ń gbé ní Abidjan. ṣé bá a ṣe fídíò kọ táwọn ẹ̀ tó wà ń bẹ̀. mo pe ọmọ tó lòun fẹ́ lọ rẹja òun fẹ́ jẹja tútù òun fẹ́ àbí òun fẹ́ ṣe pẹpẹ. ìgbà tẹ ẹ sọ fún ọmọ rẹ pé kọ́ máa bọ̀. táǹbà ṣe pé àti bàbá ṣọ́ọ̀bù. bábì ní í ṣe ní ọ̀hún o. kí ló sọ fún yín ṣé bá yóò ṣe sanra fẹ̀ǹdẹ̀fẹ̀ǹdẹ̀. nígbà tẹ ní mo náà dúró ṣọ́ọ̀bù ẹgbẹ́ tó sọ fún yín. tá a láti bá gbàṣẹ́lẹ̀ Nàìjíríà ó ní kò sí nǹkan tó fẹ́ ó ní oníṣẹ́fẹ́ fòkùsẹ́nu bó sọ̀rọ̀ ni. ó lásàsì ìran bèbè pé òun fẹ́ mu tíì tútù báyìí òun fẹ́ mu tíì báyìí àtẹja ó làwọn aláàbò ń gbà sọ́ọ̀bù ó ní ká gbé fún fámìlì. sẹ́mo pé West Africa countries ni ẹ o ṣùgbọ́n ṣe rí problem ta ní lórílẹ̀‐èdè yìí ṣẹ̀ṣẹ̀ bá ń sọ pé àwọn ìjọba àwọn honorable akàn ń dara wa láàmú ni kò sí nǹkan tó lè já ẹ gbàgbé ẹ kò sí tẹ bá ń sọ látòdì yìí kò sí ẹ gbàgbé ẹ. n tẹ́ ń sọ yẹ fún wa retí. kò sí retí. retí wà ẹ gbọ́ èdè ìparọ́ fún yẹn ẹ gbọ́ ẹni sùúrù ẹ mọ̀ ń bọ̀ ọba ní Jésù ẹni sùúrù bàbá balẹ̀ dàpọ̀ ẹni sùúrù. balẹ̀ wọ́n ní ẹni sùúrù fìlà yín kan bá yẹn lẹ́rù ẹni sùúrù. ẹ má jẹ́ ká parọ́ fúnra wa lórílẹ̀‐èdè Nàìjíríà sẹ́rí kò sí orílẹ̀‐èdè ẹ gbogbo àgbáyé ibo wọn ti ń practice federalism rú táwọn ṣe Nàìjíríà yìí tàṣeyọrí Amẹ́ríkà àlà ń kọ́pì Amẹ́ríkà kèéṣe bí Amẹ́ríkà ṣe ń ṣe làwọn ṣe Nàìjíríà yìí náà sẹ́ǹpẹ́ New York City wọ́n ní ọlọ́pàá tiwọn lọ́tọ̀ ní ọlọ́pàá tiwọn wọ́n ní òfin tiwọn. ti ń control gbogbo òfin wọn. iṣẹ́ ìkẹsẹ̀lẹ̀ ìyàwó mi sọ fún mi níbi days ago federal send information kan federal gba our accept it but the New York City wọ́n ní ó tún ní nǹkan tá a gbọ́dọ̀ tó ṣe wọ́n ní mo ní wẹ̀ ọ̀dọ́ tí wàá ó ní àwọn ò ní ìdí gbogbo ìbọ̀sọ̀mù ètò wà lọ́dọ̀ tí yín lọ. now kí mo fẹ́ sọ ni pé kò sí orílẹ̀-èdè lágbàáyé ẹ̀dá kan orílẹ̀-èdè lágbàáyé
tó ń practice irú ìjọba táwọn practice Nàìjíríà yìí tó ṣàṣeyọrí kò sí ohun tí gba ẹni bàbá fẹ́ babalá sọ bí some months ago kó tó di bá àdìbò yá lásìá ni wọ́n sọ̀rọ̀ yẹn pé àfi tá a bá padà sí 1963 constitution yẹn tá a padà sí regional government tá a padà bóyá western region northern region eastern region tá a restructure orílẹ̀-èdè agbára ti pọ̀ jù ní presidency agbára tó wà lókè yẹn ti pọ̀ jù ìdí ẹ̀ tó fi ń para wọn dànù ẹ wọ àwọn tó kó sí di minister ẹ wọ àwọn tó ẹ mọ̀jà parọ́fà ẹ wọ àwọn tó lọ sí di minister tó screen tó wọlé ọ̀pọ̀ wọn ló ní case with the EFCC wọ́n tún padà síbẹ̀. tó sì wà bẹ́ẹ̀ now ẹ wá expect orílẹ̀-èdè yóò ṣe ẹ mọ̀jà parọ́ tẹ̀ra wa ìta máa rí náà ni pé ká máa gba kílẹ̀ tí agolo ráìsì kọ̀ọ̀kan. wọ́n ní apá agolo ráìsì. ọ̀nà la máa rí ọ̀nà máa rí àlérí kankan ọ̀ntì gbà tá a bá tu orílẹ̀-èdè yìí tó. bẹ́ẹ̀ni. kò sí gbọ́dọ̀ fẹ́ gbogbo ẹ̀jẹ̀ sọ yìí wọ́n ń rí náà kò sí tọ́kàn wọn ni mo wo fídíò kan ọ̀dà pé máa yí former Yuguda or something like that lórí channel ó láwùsá yẹn sọ fún àwọn pé owó táwọn rí lórí ojú ti pọ̀ jù pé please save the president the money is too much. mo ní fídíò lọ́wọ́ ó ní sẹ́ the money is. ìtàwọn èèyàn ti ń jìyà owó yẹn ti pọ̀ jù please help us tell the government the money is too much. olóhùn ẹ̀dẹ̀ program bẹ́ẹ̀ Addis Ababa olóhùn àpèjọ láti ẹgbẹ́ pé look please ẹ yọ kínní àwọn èèyàn lówó owó táwọn rí ó ti pọ̀ jù. sẹ́mọ̀ sẹ́rí ẹ̀dẹ́kun ẹ̀jọ́ sẹ́rí tá a bá ní ká máa sọ gbélé àkànmọ́ kígbe ni. àníyàwó ń lo èbò mọ́ ń bọ̀ àníyàwó ń lo èbò. bẹ́ẹ̀ni sẹ́mọ̀ wò pé condition tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí ó kun olówó kátálíkà. gbogbo èèyàn ni. bọ̀ ó wá kátálíkà jù. bẹ́ẹ̀ni. ó kàn wọ́n jù. débi pé tí àwọn bá tún wọlé skul báyìí àmọ́ kò tí orílẹ̀-èdè máa wà. ó lágbára gan. now owó tí wọ́n fẹ́ pín fún state ṣé àtrọ́ọ̀sì yẹn gómìnà yìí pé yóò sí ọ̀dọ́ local government yóò dé unit láti gbà wọ́n ti ṣe láti gbà kò yé mi kí ni àṣeyọrí wọn náà fi ṣe. kò lè dé bẹ́ẹ̀ ẹ máa bọ́ sáwọn commissioners wọn yìí máa lè handle ẹ̀. ẹ máa ẹ dákun ẹjọ kò lè dé ẹ bẹ́ẹ̀. dákun ẹjọ mọ̀ bọ̀ bàbá mọ̀ bọ̀ láti ẹ rí i pé palliative tí wọ́n ṣe ń gbà kan ẹ discover pé apadà rà lójú ọjà gbogbo àwọn palliative wọn máa pín fún yẹn wọ́n ń ta padà lójú ọjà. yé gba COVID-19 ṣe fún àyàn padà rà lórí ọjà wọ́n padà rí pàkéjì ẹ̀ wọ́n fi ń pín fáwọn ènìyàn àsìkò gba ìbò. ṣé ẹ fẹ́ gbọ́ kí ló dé tá a rí báyìí. ṣé ẹ fẹ́ gbọ́ ọ̀tọ̀ ọ̀kan tó kọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni ó dìgbà tó bá lè sọ̀rọ̀ kan tì. bẹ́ẹ̀ni tó bá já àwọn tó wà ń bẹ̀ yìí ló sì wà ń bẹ̀ tó bá já àwọn tó wà ní yáòsì yìí ló sì wà ní yáòsì wọn ò lè fogun ní ṣọ́ọ̀ṣì ọ̀gbìn Nàìjíríà láíláí. òótọ́ mo sọ fún yín báwo lẹ ṣe máa sọ fún olè tó ń jalè tó ń jí tó ti rí ibi tó ti jí nǹkan tẹ máa ní kó fúnra ẹ̀ ṣòfin tó máa fi blọọkì bẹ̀ ṣé yóò wá ṣe. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tẹ sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lókè ẹ la tí sílùúyà àwọn yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n sọ Nàìjíríà dábọ̀ yẹn àwọn dẹ̀ ló sì ń rú lọ. bàbá fẹ́ sọ̀rọ̀. ẹ àsìlúyà èèyàn la sì yan àwọn tí wọ́n sojú wa ní inú ilé ni inú yàrá rẹ ni mo jáde inú ilé rẹ ni mo jáde inú àdúgbò rẹ ni mo jáde inú ìlú rẹ ni ìjáde àwọn là ń sì yan téèyàn bá ti ṣe àwọn eléyìí òyàn kò sí ibi téèyàn lè téèyàn ọba dé àwọn ẹ wo àwọn senators ẹ wo àwọn house of rep ibì kan la gbé yàn wọ́n lọ lẹ́gbẹ́ lọ sójú wa lọ́hùn ǹjẹ́ wọ́n ṣe ń ta ara wọn nígbà tí wọ́n dọ̀hùn kò sí wọn ò ṣe é ìdí nù tó fi jẹ́ pé wọ́n jẹ́